AGBALA GABRIEL, you are a wicked boy. You are a wicked boy. Ọmọ ìbejì yẹn wà ńbẹ̀. Ẹ̀yin èèyàn, àwọn ọmọ ìbejì yẹn wọ́n láṣọ gidi lára o. Ebi ń pa wọ́n o. Ẹni tó bí ìbejì fún AGBALA GABRIEL, ọmọ ọ̀dọ́lé ọlọ́kà ló ń ṣe o. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí tú gbogbo àṣírí arákùnrin tí a mọ̀ sí AGBALA GABRIEL. Ó tú gbogbo àṣírí ẹ̀. Ó ní ọmọ rẹ̀ tí ó bí ìbejì rẹ̀. Ó ní wọ́n jìyà kiri ni wípé kò tọ́jú ọmọ rẹ̀. Ajá tó bá máa sọnù lọ́rọ̀ Gabriel kò ní gbọ́ fèrè ọdẹ láyé, kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. AGBALA GABRIEL jẹ́ èèyàn kan tí ó gbéraga, tí ẹ̀mí èṣù dẹ̀ ń gbé nínú ẹ̀. Ó gbéraga, kò sẹ́ni tó jọ lójú. Mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe rí. Anyway, mi ò dẹ̀ blame ẹ̀. Ṣé mọ̀ pé owó tó ń ná kì í ṣòun ló ṣiṣẹ́ fún. Ó kọ̀ jí láàárọ̀ kùtùkùtù náà lọ́lọ́run gbé ire kó, bọ̀ kò mọ ire yẹn lò. AGBALA GABRIEL, mo fẹ́ kó máa wo fídíò yìí, kó wá máa rántí ọ̀rọ̀ tí èmi àti ẹ jọ sọ. AGBALA GABRIEL, ìkà ni ẹ́ o. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀, gbogbo àwọn tó wà ní diaspora tó ń sọ̀rọ̀, mo fẹ́ jẹ́ kí gbogbo yín tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí live video yìí. Kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa, kẹ́ dẹ̀ bá mi share ẹ̀. Ní 2024 June, I think June 10 or so, ni wọ́n pè mí lórí ọ̀rọ̀ AGBALA GABRIEL. Tí ẹnìyẹn wá sunkún bá mi pé wọ́n fẹ́ discharge ọmọ kan lọ hospital. Mo lọ sí hospital yẹn, wọ́n ibì kan ní àárín àwọn ọ̀gbun Ìbàdàn yẹn ni. Ṣé olómi àbí kí náà ń pe side ibẹ̀ yẹn. Wọ́n local hospital báyìí. Ibẹ̀ lọmọ yẹn lọ register sí. Bólú náà pe ọmọ yẹn. Mo dẹ̀ lọ sí hospital yẹn. Mo rí ọmọ yẹn, ọmọ ọkùnrin méjì làǹtìlanti. Nígbà tí mo rí ọmọ yẹn, mo ní kí ló wá dé? Wọ́n ní 300,000 ni wọ́n ní láti discharge, pé AGBALA GABRIEL ò dá wọn lóhùn. Kódà wọ́n ní ibi ọmọ ló wà nínú láìlọ́nù bíi pé kò wá gbé. Mo wá ní òkè pé kán jọ. AGBALA GABRIEL yìí ó ní jù lọ́wọ́ báyìí online. Mo ní mo dẹ̀ láìkí ẹ̀ torí pé ó máa ń tọ́jú àwọn arúgbó. Not lè pé ó ń fìyà jẹ arúgbó ni. Ṣé rí gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ní inú AGBALA GABRIEL yẹn tó ń fi 1,500 àti ẹ̀bà ọ̀ràn, ẹ̀bà òfò tó fi ń tan gbogbo yín torí pé ẹ̀rọ ọmọ tọ́jú yín ni. Òun lẹ ṣe lọ bọ́ sọ́wọ́ AGBALA GABRIEL. Ẹ̀rọ ọmọ tọ́jú yín. Àwọn ọmọ yín ya ìkà ló jẹ́ kẹ́ dẹrú sọ́wọ́ Gabriel AGBALA. Nígbà tí ọ̀rọ̀ yìí dojú ẹ̀, wọ́n ṣáà pé wọ́n discharge ọmọ yẹn. Nígbà tí wọ́n á discharge àwọn ọmọ ìbejì yìí, AGBALA GABRIEL máa gbọ́ mi o. Gbogbo ohun tí mò ń sọ yìí ó mọ̀ sí o. Òun gbọ́ mi dáadáa o. Nígbà tí wọ́n wá discharge àwọn ọmọ yẹn, ó wá kú àti jẹ orí ọmọ. Torí mo bí ọmọ yẹn léèrè, mo ní báwo ló ṣe kó sọ́wọ́ ẹ̀? Ọmọ ọdún mélòó ni ẹ́? Ó lóun jẹ́ ọmọ 23 years. Mo ní okay. Ọmọ tí mo ti rí ni, so I know all of them. I have the number, I have gbogbo picture àwọn ọmọ yẹn, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. I'm not ready to post any picture. But ẹ bá rí àwọn ìbejì yẹn, gbogbo yẹn ẹ máa gbé AGBALA GABRIEL ṣépè ni. Bí AGBALA GABRIEL ṣe rí gẹ́lẹ́ làwọn ọmọ yẹn ṣe rí láti ìkókó. Nígbà tó wá gbé àwọn ọmọ yìí, ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún ni o. Torí ìkà burúkú. Ọlọ́run tó pe AGBALA GABRIEL, mo fẹ́ mọ̀. Ọlọ́run ti fún ẹ láyè láti máa ṣe foundation, máa ṣe lọ. Kí ló dé tó lọ ń ṣe ojú kòkòrò, tó lọ ń dájọ́ sílẹ̀? Ó fẹ́ dàbí bàbá Adébóyè. Tó bá yẹ pé bí bàbá Adébóyè ṣe nìyẹn, ṣó rò pé bàbá kí lórúkọ bàbá wa tí ó gbé ipò fún Adébóyè, bàbá wa Akíndayọ̀mí, ṣé rò pé ó máa wo bàbá Adébóyè ṣùṣùn tá gbélé lọ́wọ́ tó bá jẹ́rú èèyàn bíi ti ẹni? Ó fẹ́ di bí àwọn pastors tí wọ́n ní àwọn church káàkiri wọ̀nyẹn tán ní estate church. Ó fẹ́ dàbí tiwọn. Ìkà ni ẹ́.
nígbà tó dẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn ó wá di pé ọmọ tó ṣe bímọ inú ebi ló fi sí. Ọmọ yìí ìyá àti bàbá ẹ̀ ti kú, ọ̀dọ̀ grandma ẹ̀ ló wà. Ọmọ Bólú yẹn backup ló jẹ́ ní church yẹn, choir mistress yẹn ọmọ yẹn ló ń ṣe backup fún ní Bólú yẹn. Ọmọ yẹn tún ní orúkọ kan tó ń jẹ́ tí ìyá ẹ̀ máa ń pè é, tí n bá dárúkọ ẹ̀ àwọn tó wà ní family ẹ̀ wọ́n á ti mọ̀. Ọmọ yìí ṣàsọ, ọmọ yìí á máa bẹ̀bẹ̀ ẹ ní mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má post ẹ kò bá mi bẹ̀ kó fún wa lóúnjẹ ni. Tọ́rọ̀ yẹn fi bòde ẹni yìí tó fi bòde ẹni yìí, ọmọ yẹn gangan ló yẹ ká kíká gẹ̀. Ọmọ yẹn ni ó ní rárá, ó ní Àgbàlá Gabriel á pa àwọn family hùn, ó ní ṣe ló ń tẹ́tì àwọn grandma torí grandma ló ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀. Tẹ́ bá rí ilé ibi tí àwọn ìbejì àti grandma yẹn ń gbé, ẹ lè jẹun bẹ̀, ẹ lè jẹun níbẹ̀. Àwọn tẹ́tì wọn ni tó bá ti wá fẹ́ lọ rí ọmọ yẹn á lọ páàkì sí ilé epo kan, á ní káwọn ìyá yẹn wá bá òun bẹ̀ kó lè wọlé síbẹ̀. Ibẹ̀ ilé epo yẹn náà ti máa lọ bá Àgbàlá Gabriel tá máa ṣe bí Ọlọ́run, tá máa ṣe bí ọba. Ẹ mọ̀ Àgbàlá Gabriel o, very rude and arrogant. Ọmọ tí ò lẹ́kọ̀ọ́ játijàti ni, kò lẹ́kọ̀ọ́ rárá. Nígbà tí yẹn lọ tọmọ yẹn wá bẹ̀bẹ̀, nígbà kan ọmọ yẹn ẹnìkan send àwọn mẹ́sẹ̀gì Àgbàlá Gabriel, ó send ẹ̀ sí àwọn bloggers kankan, ìyẹn nìkan èmi ni mo lọ ń bá wọn yẹn have all the chat. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká bẹ̀ á ṣe the needful, kí n má fọ̀rọ̀ gbẹ̀yìn èèyàn mi. Ẹ kú mọ̀ pé mi ò dá sọ̀rọ̀ lọ́rọ̀, I am not a blogger, jẹ́jẹ́ mi ni mò ń lọ. I do what God send me. But lórí ọ̀rọ̀ ọmọ Bólú yìí, ìkànnì ẹ o Àgbàlá Gabriel. Àwọn owó tó fi lọ ra mọ́tò bọ̀gìnì tó ra mọ́tò 40,000, mọ́tò 50,000 tó lọ ra yẹn. Kí ló dé tó lè gba ilé fún ọmọ yẹn kó o dẹ̀ gbé síbẹ̀ kó gba ọmọ ọ̀dọ̀ tí ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá. Èló ló fẹ́ máa san fọ́mọ ọ̀dọ̀ lóṣù, pátápátá 20,000. Kó gbà tí kan máa bá tọ́jú ọmọ yẹn. Tí n bá fi picture ọmọ yẹn síbí, ẹ rò pé ọmọ 13 years ni lọ́mọ tí wọ ìkà yìí tó lọ kì mọ́lẹ̀ ní hotel. Mo dẹ̀ bí ọmọ yẹn báwo lọ̀rọ̀ ṣe rí báyìí, ó ní pé òun kọ́ catering, pé òun ò lè lọ school gbà tí ò ti sí owó, pé catering tóun wá kọ́ yẹn òun wá ní ìdówó láti ra àwọn utensils tóun máa lò. Ó ní lòun wá sọ fún, ó nítorí church yẹn lòun ti ṣe backup ló wá ní mo ti fẹ́ ràn ẹ́ lọ́wọ́ láti jọ ìwọ ló gbà. Wọ́n á bá òun níbi báyìí, ó dẹ̀ mọ́ ọmọ yẹn lọ, ó dẹ̀ lọ bá ọmọ yẹn ní àjọṣepọ̀. Ó wá bá ní àjọṣepọ̀ tán, ó wá sọ fún ọmọ yìí pé wà fún ní owó, ó fún lówó yẹn dàárọ̀ yìí. Ọmọ yẹn dẹ̀ ṣì ń wà ní church yẹn. Nígbà tí ọmọ yẹn wá sọ fún ẹ pé òun lóyún, ó fún lówó kó lọ ṣẹ́ oyún yẹn. Ọmọ yẹn wá ní ibi tóun ti fẹ́ lọ ṣẹ́ oyún, wọ́n wá pe grandma òun pé kán bójú tọ́mọ kan o, pé tọ́mọ yẹn bá ṣẹ́ oyún ọmọ yẹn máa kú o, not even know pé ìbejì ni. Ọlọ́run yìí mà lágbára o, ìbejì ò tọ́ sí wọ Àgbàlá Gabriel ẹranko lásán yìí o. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ̀, ọ̀run ó nà yín nípa ṣàn. Gbogbo ẹ̀yin tẹ́ ń support Àgbàlá Gabriel, tójú bá ń ṣe pin ẹ̀ nílé bá wí. Téèyàn bá ṣe nǹkan tí ò bá dáa, ẹ má pe sákìyèsí ẹ bá wí. Kí máa continue story mi. Gbogbo the whole of 2024 June yẹn kò sí gbogbo message bẹ́ẹ̀ pé Àgbàlá Gabriel kò ní gbé fóònù yín, ó jọra ẹ̀ lójú, kò ní gbé fóònù yín o. Nígbà tó dẹ̀ yá, mo wá sọ fún ọmọ yẹn pé báwo lẹ ṣe wá ń ṣe, ó wá ń fún ọmọ yẹn ní 25,000 lóṣù, 10,000 fún àwọn grandma ẹ̀, 15,000 fọ́mọ yẹn àti àwọn ìbejì. Ẹ bi ọmọ yẹn léèrè mi tí mo jókòó ìmúra pampers. Tágbàlá wà ń bẹ yẹn tó náwó lábíṣlì, tí wèrè òṣìṣẹ́ tí ó ṣàbọ̀ tó kó mọ́tò jọ.
a ṣá ń bẹ̀ ọmọ yẹn ṣá ń bẹ̀bẹ̀ pé ó ti threaten àwọn ipe tọ́rọ̀ ìbá lè jáde síta ebi máa pa òun kú òun máa dínà àwọn ọmọ yẹn wọ́n máa wá òun tì wọ́n ní báwo ni ìránṣẹ́ èṣù ṣe lè máa sọ pé torí mi ò rí ìránṣẹ́ Ọlọ́run Àgbàlá Gabriel aláṣejù ni ẹ́ o aláṣejù bàbá ṣe tẹ́ òun ni ẹ́ gbogbo ìkà tó ti ṣe ọ̀run á bí ẹ́ kó tó fàyè sílẹ̀ wọ́n bèjì yẹn làánú wọn ń ṣe mí àwọn ọmọ ìbejì yẹn nígbà tí wọ́n bí wọn ju bíbọ ilé ríǹgì báyìí kókòkó làwọn ọmọ yẹn ṣe rí kókòkó làwọn ọmọ yẹn rí àná ọmọ yẹn ṣe mí gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ti fẹ́ ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ Ọlọ́run máa padà bá tiẹ̀ jẹ́ èmi ẹ̀ bá tèèyàn jẹ́ bọ ìyà tí Àgbàlá Gabriel fi jẹ ọmọ Bólú yẹn pẹ̀lú àwọn ìbejì yẹn Ọlọ́run máa fi ìyà jẹ ẹlẹ́dàá àwọn ọmọ yẹn ló ń tú ẹ láṣìírí Àgbàlá Gabriel you better go and do the needful dẹ máìkì tó ń gbé sẹ́nu láti máa ṣe orúkọ Jésù yẹn lọ sọ máìkì yẹn dànù kó lọ wó rẹ̀ palẹ̀ kó tú rẹ̀ mọ́ níwájú ẹni tó dá yé àtọ̀run ìkà ni ẹ́ èmi mo mọ iye tí mo ti sẹ́ndì sí àtọ̀rẹ́ mi méjì kan tí mo forúkọ bò láṣìírí tó ti bá dárúkọ wọn ẹ máa mọ̀ wọn la bẹ̀rẹ̀ sí níbẹ̀ tọ́jú ọmọ tá a mọ̀ bó ṣe bá wọn sùn ṣé ọmọ pọ́n fi ìyà jẹ ọmọ yẹn nígbà ó yá ta fàáfàáfàá ó wá increase owó yẹn ó wá increase ẹ̀ sí 40,000 every Monday ó wá ń fún ọ ní 40,000 ó fún ọ ní 40,000 ní economy tá a wà yìí ọmọ ìbejì tí wọ́n ń lo pampers gbogbo aṣọ ti fún máwọn ọmọ yẹn lọ́rùn aṣọ tó rà nígbà ìkókó ni wọ́n ń wọ̀ àwa tá à ń bẹ́ẹ̀ tọrọ aṣọ fáwọn ọmọ ní gbogbo owó tó tiẹ̀ wá ń ní tó ń rí gbà tán ń bùn ẹ̀ kó má lè tiẹ̀ lọ òkè mi ìfẹ́ mọ̀ máa tọ́jú àwọn ọmọ yẹn kó wá lọ ṣe shopping kó kó aṣọ fáwọn ọmọ yẹn ó máa rí yẹn ṣe. ẹ̀yin èèyàn lẹ́yìn ìgbà tí ọmọ yìí tún pé ọdún kan ìwọ Àgbàlá ò tún bẹ̀rẹ̀ sí ní invite ẹ̀ kó wá bẹ́ẹ̀ lóòtẹ́ẹ̀lì ó tún fẹ́ máa bá sùn ṣán ṣépè abẹ́ fún ẹni. ṣebí ìyàwó ẹ̀ la máa rí lọ́hùn lẹ́yìn ṣóbìnrin yẹn ò rẹwà tó ni kò rẹwà tó bá ní tó ń rí lára obìnrin tí ò tẹ́ lọ́rùn ò dẹ̀ ṣe fún ìyàwó tiẹ̀ kó lè máa tẹ́ ẹ lọ́rùn ẹnu tó fi ń gbàdúrà fáwọn èèyàn tó ń kí bọ àwọn ẹlòmíì lẹ́nu ń ta òun dórí ọ̀tà ó dẹ̀ ń bá different woman sùn àwọn kan wá jáde wọn borí wọn ni ẹ mọ́ bá Àgbàlá Gabriel kìí ṣe Jésù orí yín dàrú gbogbo ẹni tẹ́ sọ pé kìí ṣe Jésù yẹn orí yín dàrú ọmọ yín ò kó sọ́wọ́ Àgbàlá Gabriel ọmọ yín ò kó sọ́wọ́ orú Àgbàlá Gabriel tẹ́ bímọ tẹ́nìkan tọ́ ó wá lọ ra special line bóyá kíyàwó ilé ẹ má bàa mọ̀ ṣé o mọ̀ pé special line ni wà tí Bólú fi ń sọ̀rọ̀ I have the line so Bólú nìkan ló ní lọ́wọ́ àtàwọn kankan tó bá ń ṣòṣì pẹ̀lú so tí Bólú bá ti pè lórí line yẹn wàá gbé ọjọ́ tán rọ̀ṣà ọmọ yẹn lọ sọ hospital ó mà rìkọ́ọ̀dù gbé tá à ń bẹ̀ ẹ́ pé kó jọ wá sẹ́ǹdì owó kan fi tọ́jú ọmọ tó bí ẹ̀yin èèyàn ṣe rí pọ́lọ́run yìí lágbára èmi gan níbi tí mo wà mo tún gbé dànsákì fọ́lọ́run ó rí pé ojó ló ṣe oníranù onídọ̀tí gbogbo ọmọ tó bí obìnrin ó wá mọ̀ọ́mọ̀ lọ ọmọ tó lọ dá lóró tó gé ọjọ́ ọ̀la ẹ̀ tó gé sọnù tó gé kúrú ó wá mọ̀ọ́mọ̀ fún lọ́kùnrin méjì làǹtìlanti ìkà òfò ẹni.